tọ́ ìjà mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ mi yalé lèmi ń jẹ́ ọmọ alẹ́ mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sókótó kẹmbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olódùmarè kó bùkún gbogbo ẹ̀yin gbogbo etí gbogbo ojú tó lóore ọ̀fẹ́ láti máa wò mí àti láti máa gbọ́ mi. Mo kí ẹ̀yin alẹ́ ulamahu warasatul anbiyahi ẹ̀yin àfọ́ Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mọ̀kádàm Sheikh àfá akọ́mọ ní kéwù àfá akọ́mọ lẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì Reverend Bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi Kérúbù Sẹ́ráfù Celestial pẹ̀lú gbogbo kìrìsìtẹ́nì pátápátá wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá tara ṣàṣà mo kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ̀yin ẹlẹ́sìn kan ẹ̀sìn kan ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ ní ṣe wéjá bẹ́ẹ̀ lẹ̀ ní ṣe gbòwò àlùbáríkà àwọn t'Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ kì í fi ṣubú ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ èé fi rẹ̀ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ ń fọ̀kan ṣoré kiri èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá tòótọ́ ẹ fi ṣe wá lóore owó ẹ fi ṣe wá lóore ọlá ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná mo ṣèbà ọjà tó kún tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Mo ṣèbà yín o mo kí kábíyèsí àrólé Oòduà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlàfúnfú gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì ọ̀ọ́nìrìṣà bàbá mo kí yín o mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa ọmọ àrùn tánú ò gbọdọ̀ ṣe ọmọ àdábàlẹ̀ ọmọ àfòmọ́ òde ikú tí pọmọ tíya rẹ̀ bú ẹkún àrùn tí sọmọ tíya rẹ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀ àrámọ́kà tí dútòjò tẹ̀rùn kìnìún òkè akẹsàn ọba Akíìmù Abímbọ́lá Òwádé kábíyèsí mo kí yín o mo wá kí bàbá tèmi ọba Senator Rasheed Adéwọ̀lú Àkànmú Ọládọjà Arusa the first the Olúbàdàn tilẹ̀ Ìbàdàn and the chairman council of Obas Ọ̀yọ́ state bàbá mo kí yín o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kó jẹ́ kó kánrin kéṣe kílẹ̀ Ìbàdàn má dàrú kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó má bàjẹ́ àlùbáríkà àwọn t'Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí. Mo kí ààrẹ Nàìjíríà Àkànbí ọmọ olódòdẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ẹpọ̀n àgbò tó ń mì yìí ò ní já lọ́lọ́ Ọlọ́run àtàlùbáríkà àwọn t'Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí Májàsọ́lá Àdìsá ọmọ adé ẹ mọ́ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí Ìgbòho mọ̀rí ọmọ alágbàdo òde ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé adé aládé kó lágbà fáláàfin Ìgbòho ṣà bàbá mo kí yín o yẹ wọn máa gbọ́ èbú òṣó ọ̀rọ̀ rẹ ti dà gẹ́gẹ́ bí ẹyin díẹ̀ ni omi tá a dà sẹ́yìn díẹ̀ la kọ̀ mọ́ là omi tá a dà sẹ́yìn díẹ̀ tá a dà sí la kọ̀ mọ́ là yóò sàn wálẹ̀ ni. Àdìsá ọmọ Adéyẹmọ òkìkí tó ní òtí ìtó k'Olódùmarè túbọ̀ bọ́ wá mí sí kọ́ wá rí ọjọ́ orí
àlàáfíà, ẹ̀mí gígùn Olódùmarè jẹ́ kó orí fi lòkìkí tó Olódùmarè ń gbé bọ̀ wáyé. Mo kí bàbá mi Professor Banji Akíntóyè alànà fúnra Yorùbá pátápátá. Bàbá mo kí yín o, ọjọ́ yín á túbọ̀ dalẹ́. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi. I saw your different messages. Then lómi yalé ó ti tójọ́ mẹ́ta. I appreciate every one of you. And I'm not taking that love for granted. Thank you so much. May the Almighty God continue to bless you all and love you as you love me. I came across a video ní èní, ẹ jẹ́ ń pè lánàá, tí mo sì wò wípé ó tọ́ ká fèsì lé lórí. Torí tá a bá ní kí wèrè ó ṣòkú ìyá ẹ̀ bọ́ bá ṣe wù ú, tó bá lọ rèé súnjẹ, ọ̀hùwà rẹ̀ ò ní fún a lóore ọ̀fẹ́ àti sunrun àsùngbádùn nínú ilé. Ìdínú tá a fi dá yín lóhùn. Ẹ̀yin ọmọ Ààrẹ Gani Àdàmú, ọmọ ọ̀sán ni yín tí ń kó pọ́npọ́ báyà ẹ̀. Ẹ̀dẹ̀ ti ṣe kí ni, ẹ ti gungi rékọjá ewé, ẹ ti tọpa odò tí ọ̀yẹ́, ẹ ti pàdé Olúwẹ̀rí. Màá fún yín lésì. Yes. Mo ti ń wo fídíò tẹ́ ń ṣe fádìsá ọmọ Adéyẹmọ láti ìgbà tó lóyè Sunday Igboho tá ti kéde àtìlẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bíi tó ti kéde àtìlẹ́yìn rẹ̀ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá ó máa gún ọ̀nsọ́hún lórí ipò ààrẹ tó Olódùmarè tó fi wọ́n sí. Bẹ́ẹ̀ sì fẹ́ bẹ́ẹ̀ kọ̀, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ṣe ẹ̀kejì. Kí n tó wá play fídíò tí mo fẹ́ play yìí, mo fẹ́ kí ẹ̀yin ọmọ Gani, mo fẹ́ kẹ́ ẹ jáde kẹ́ ẹ prove me wrong lórí ọ̀rọ̀ tí mo sọ yìí, tí mo fẹ́ sọ yìí, wípé Gani Àdàmú tá a fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, election tá a ṣe kọjá yìí ní 2023, ṣé kìí ṣe pé ó kéde fún àmọ́ ẹ̀yìn rẹ̀ pé ká lọ rèé ṣe àtìlẹ́yìn fún Peter Obi, ẹni tó jẹ́ Igbo? Ẹ dá lóhùn. Bẹ́ẹ̀ bá sì ní ò rí bẹ́ẹ̀, ẹlẹ́rìí wà. Lára ẹlẹ́rìí tó wà ní Comrade Rotimi Olúmọ, ẹni tó jẹ́ gómìnà fún ẹgbẹ́ OPC ìpínlẹ̀ Ọ̀yọ́ ńgbà náà kan tó lọ sí New Era. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ gbàgbé, àṣẹ tí Gani Àdàmú tó pa wípé ká lọ rèé ṣàtìlẹ́yìn tó lóòrè fún Peter Obi ńlọ́fà tí Comrade Rotimi Olúmọ tó fi yarí pé èé ṣe ọmọ Yorùbá lòun, òun ó ṣe wá ṣàtìlẹ́yìn fún Igbo, òun ó ṣe àtìlẹ́yìn fún Igbo. Ìdínú tó fi yapa tí Rotimi Olúmọ wọ́n fi lọ sí New Era. Ǹjẹ́ nu yín wá gbọ́rọ̀? Ǹjẹ́ tó bẹ̀ sẹ́nu yín, ẹnu yín wọ́tọ̀wọ̀tọ̀ òṣì tí ń potọ́ lẹ́nu? Só gbọ́rọ̀ kẹ́ wá máa sọ̀rọ̀ sólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ipò kéde àtìlẹ́yìn f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ìgbà tójú ń pọ́n ìran Yorùbá, àwòdì májàsọ́lá bárẹ̀ Yorùbá rà. Ìgbà tí gbogbo ẹ di rúdú tí omi àlàáfíà ilẹ̀ Yorùbá, tí ètò ààbò ilẹ̀ Yorùbá tó di fíagán, àmọ̀rẹ́gún tí jàre Ọ̀nà Kakanfò àfi ọmọ tẹ ọ̀pá yìí náà ni bí aláfiṣe. Ẹ̀yin ọmọ Yorùbá, mo ti sọ fún yín tipẹ́tipẹ́ lọ́pọ̀ ọgbà wípé Gani Adams yóò yẹ lọ́síwájú ìran Yorùbá. Kọ́lọ̀fọ̀rún kẹ́ bàbá mi Àtàndá Ọláyíwọlá, àṣìṣe kan tí mo kà gẹ́gẹ́ bí àṣìṣe, èyàn ní bàbá èèyàn ṣàṣìṣe, àmọ́
àṣìṣe tí mo lè ní mo rí ìní mi máa gbé oyè ààrẹ ọ̀nà kakanfò fún Gani Adams. Gani ò nípa fúnra Yorùbá rí. Gani Adams ò nípa fúnra Yorùbá rí náà. Mo sì ti sọ fún yín múlẹ̀ ẹ ti gugire kọjá ewé, ẹ ti tọpa odò tí ọ̀yẹ́ ti pàdé Olúwẹ̀rí. I kept silent not because of anything but because mi ì fẹ́ sọ̀rọ̀. Àmọ́ mo wá rí i pé dùndú yín ńlá tá a pọ̀ jù. Ìwọ tá a fi sàrí ọ̀nà kakanfò tó kéde àtìlẹ́yìn rẹ fún Peter Obi tó jọmọ Ìgbò tó ẹ wá lanu ní ìsìn táwọn rẹ wá ń bọ́ ta lọ́kọ̀ọ̀kan èjì. Ìgbégbòho òòṣà májàsọ́lá Àdìsá ọmọ adé ẹ mọ́ ó ṣe kéde àtìlẹ́yìn rẹ̀ f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. ẹ wá jẹ́ ń bi yín léèrè, ẹni bá gba nígbà òjò ṣé bá a bá gbà ń gbà ẹ̀rùn ṣé ní tó burú wà ń bẹ̀. ẹni gba nígbà òjò tá a bá gbà ń gbà ẹ̀rùn ṣé ní tó burú ń bẹ̀ ní ẹ̀yìn wèrè. Igboho was in exile for good 4 years plus. Ìlólóyè Sunday Igboho ṣàòfin lórí ọ̀fẹ́ láti máa wà nínú ilé rẹ̀ ní sókà. Gani Adams àtẹ̀yìn ikọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ipa kílẹ̀ kó lórí kí Igboho tó ń jà fúnra Yorùbá lórí kó lè jáde nínú àhámọ́ tó wà. Ipa kílẹ̀ kó ẹjẹ́ mọ̀. Ẹ nípa kankan tẹ́ ẹ kó. Kàkà bẹ́ẹ̀ yẹ̀yẹ́ lẹ̀ ń f'Àdìsá ọmọ Adéyẹmọ ṣe ń gbà náà. Abẹ́ ti gbàgbé ni bẹ́ẹ̀ bá gbàgbé ẹjẹ́ ara yín létí. And one thing you should know, ká ní Fúlàní ló padà jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí a ṣe ń ṣàtìtì ẹ̀yin kan ṣe ń ṣàtìlẹ́yìn f'Átíkù táyìn kan ń ṣàtìlẹ́yìn fún Peter Obi. Ká ní kanú àwọn méjèèjì ló padà wọlé gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà, ó ṣeé ṣe kólóyè Sunday Igboho ṣàwọn má lórí ọ̀fẹ́ àti gbóòórùn ilẹ̀ Yorùbá mọ́. Torí pé wọn ò ní fojú re, wọn à ní fi wò wọ́n. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò wá ṣiṣẹ́ wá, kò wo tèébú tá a ti bú lọ́pọ̀ ọ̀gbà. I was one of the people. Ẹ lọ máa wo àwọn fọ́nrán tí mo ti ṣe sẹ́yìn mo bú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dáadáa. Ọba wo ni mi ń bú? Ta la sọ̀rọ̀ sí? Ẹ dá lóhùn pé èèyàn kan báyìí ó la sọ̀rọ̀ sí. Ẹ jẹ́ á mọ̀. Àmọ́ ńgbà tá a pààrọ̀ inú wa tá a pọ̀dọ̀ fi tá a wò wípé oko tá a ń lọ yìí Olódùmarè ọmọ ìyá ló kó àánú. We make a U-turn. Ó ti ẹ̀ jẹ́ pé U-turn tá a make ń gbà yẹn ọ̀pọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ò understand. Ẹ fi sọ wá lórúkọ bú àdẹ̀gbà accept ẹ̀ torí wípé ẹni tó bá rí i pé èèyàn ṣàṣìṣe tó bá correct èèyàn tàbí tó bá bínú ó fẹ́ràn èèyàn ni. Àdẹ̀gbà gbogbo èébú gbà náà àgbà sára torí pé ẹ̀rí ń tà ń rí. Àbálọ bẹ́ẹ̀. Now Igboho wà láhàámọ́, ọ wà láúsáìdì ní Benin Republic, wọ́n ń ṣọ́tù láàrin Benin Republic àti Germany fódìdí ọdún 4 àtoṣù bíi mélòó kan. Bàbá mi ọba Sẹ́nitọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà, bàbá wa wò pé ọmọ ẹni ò ní burúburú ká lè fẹ́kùn pajẹ, bẹ́ẹ̀ ọmọ ẹni ò sì ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ọ̀ní ti ń bá iṣẹ́ yìí bọ̀. Àmọ́ ńgbà tó Olódùmarè ò tí ì kádàrá kí bàbá mi Sẹ́nitọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà kó gorí àpèrè gẹ́gẹ́ bí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ìwọ̀nba làṣẹ tó wà. Bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí, tẹ́ ẹ sì rántí tẹ́ ẹ gbàgbé, Sẹ́nitọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà pẹ̀lú His Excellency Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n jọ ṣe gómìnà. Ìfẹ́ tó lóòrìn sì ń bẹ láàrin wọn gẹ́gẹ́ bí business associate.
Rasheed Adéwọlé Ládọjà di Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọ́n make sure pé àwọn kàn sí kábíyèsí Ọ̀nìrìṣà àrólé Oòduà wọ́n dẹ̀ discuss and the next thing bàbá mi ọba Rasheed Adéwọlé Ládọjà gbéra ó dìlú Àbújá wọ́n lọ rèé bá president sọ̀rọ̀ president sì ṣe kíni ó ní májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ ọmọ bọ̀ọ́lé ẹ̀yin olórí ibú kan inú yín ọ̀wá dùn ẹ̀yin tẹ́ ẹ̀ bá dunnú sí freedom olóyè Sunday Igboho ẹ̀ ní lómìnira láyé yín tẹ́ fi kú. ọdún mẹ́rin in exile. Do you know what it takes? Do you know the agony he has passed through? ṣé ẹ mọ nǹkan tó lóyè Sunday Igboho ṣáà ti fojú winá? jẹ́ ẹ mọ tó fojú winá? ọdún mẹ́rin. ọ̀pọ̀ yín ń bẹ ẹ̀ ń sùn tìyàwó yín. iṣẹ́ ìṣe yín ń lọ. gbogbo nǹkan yín pátápátá ní lọ bẹ́ẹ̀ ti kọ̀wé ẹ̀. Igboho ṣà ò lóore ọ̀fẹ́ láti ṣe nǹkan kan. àpò àsùnwọ̀n rẹ̀ ìjọba gbẹ́sẹ̀ lé gbogbo nǹkan rẹ̀ wọ́n yóò lé access sí. mo sọnú ètò tí mo ṣe kọjá lọ pé mo ti ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo nǹkan tó jẹ́ nǹkan yálà fóònù ni o yálà nǹkan ni o tíjọba síìsì lọ́wọ́ wa wọ́n ti dá padà. ẹ wá ní a máa support irú ìjọba bẹ́ẹ̀ ẹ ti yá wèrè ayé ń ṣe yín. Now I've come across different videos lẹ́yìn tẹ́ ẹ fi ń attack olóyè Sunday Igboho ara rẹ̀ rèé tí màá play fún yín ó rèé. Igboho ìgbọ́lẹ̀wà APC mo ń bọ̀. progress ayé ti bàjẹ́ ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí Ọlọ́run bẹ́ẹ̀ ṣí àwọn ọmọ Yorùbá kan lọ́nà Ọlọ́run máa ṣí lọ́nà bẹ́ẹ̀ Ọlọ́run máa ṣí àwọn àjọyọ̀dún ẹ lọ́nà mo ti mọ̀ náà pé ọjọ́ alẹ́ alábòsí kò nítumọ̀ ọjọ́ alẹ́ kò lè nítumọ̀ ó parọ́ bá àwọn èèyàn gbogbo ohun tó sọ pé Ọlọ́run tó lẹ̀mí ẹ̀ ń gbọ́ bàbá tó kíníkan tó lẹ̀mí ẹ̀ ń gbọ́ ó fẹ̀mí ẹ̀ sílẹ̀ fún Yorùbá ni ó fẹ̀mí ẹ̀ jí ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ ní orí àṣẹlẹ̀ bóyá ṣẹlẹ̀ mọ́ iṣẹ́ dọ́là àwọn ẹgbẹ́ yẹn ń sìn ó ṣẹlẹ̀ mọ́ nìyẹn pẹ̀lú tó ń pariwo tó bá lè fún ẹ ní freedom ọwọ́ rẹ́dì láti ilé ti Yorùbá nation tó wá di APC nation báyìí mo sọ fún àwọn èèyàn láti gbà mo ní máa ń sọ fún àwọn èèyàn kéèyàn kọ́kàn jí ó máa sọ pé òun pè bọ́ òun máa ń pè bọ́ báyìí ojú ta ló pè bọ́ yẹn rí gbọ́dọ̀ lẹ́ni wà ló ti pè bọ́ yẹn ẹlẹ́tàn yẹn àbàtà àwọn èèyàn kì í fúra sí ẹ wọ́n á ti ọ̀pọ̀lọpọ̀ àti mọ̀ ń sìn because àwọn bàbá tó ń tẹ̀lé bàbá tó yìí tó ń tẹ̀lé káàkiri sí pé wọ́n náà máa lè ṣe pátí chairman fún APC náà nísìnyí mí mọ́ tó fẹ́ belong sí tí wọ́n sìn èwo lórí burúkú tó ẹgbẹ́ kan tó fẹ́ jẹ ló wá àwọn olóṣèlú náà kan ṣọ́ra ò ṣe é Tinubu ẹwẹ yín gbogbo yín o ọkàn mi o èmi oṣù olóṣèlú bọ́dẹ ẹwẹ yín o wọ́n ti dé sọ́dọ̀ tí iná nìyẹn ẹni tó lè tán gbogbo ilẹ̀ Yorùbá kí ló fẹ́ yín ṣe bọ́dẹ yín wá bò ẹ ní máì láti bá wèrè nísìn mo mọ̀ pé Tinubu kan lọ́pọlọ ẹni tó sọ pé tó bá wá sí Tinubu wá sí Ìbàdàn wọn máa yìnbọn fún lẹ́yìn olóńdóhùn tó tẹ̀lé lẹ́yìn sí pé Tinubu lòun ṣe bàbá mi Olúbàdàn lọ́rọ̀ mi bàbá mi kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wọn bá ra Rasheed Ládọjà mo dẹ̀ tó fẹ́ bẹ́ẹ̀ iná sòótọ́ ọ̀rọ̀ tẹ́ bá máa gbọ́ wọ́n fi lẹ́nu gbé bójú kan sí ohun tí mo lè bẹ̀rẹ̀ tí ó ṣe é ṣe tọ́jú lórúkọ yín pẹ̀lú ẹni kọ́ lọ dalẹ̀ kọ́ lọ balẹ̀ kan bàdàn ẹ̀lẹ́ni àwọn developers tó wà ń bàdàn sọ́ni tí wọ́n forúkọ yín ní wọ́n lára ó yẹ máa ń ṣe nìyẹn ìwà ìyẹn wọ́n máa ń fi gbà kúkú ní kí ẹ̀rọ gbọ́n òun ló ń jagun mọ́ dákẹ́ òun ló ń pa gbogbo fẹ̀rún ẹ̀ ti gbé wèrè ni pẹ̀lú orúkọ tó ń gbé o ẹ ṣọ́ra fún gidi gan ni ẹ ṣọ́ra fún ẹ̀yẹ́ tó lọ gbé mọ́tò tí ò lẹ́yìn tí ò ní nǹkan kan tó bọ̀ kún lọ́dà tó gbé kalẹ̀ nígbà yẹn máa wọnú ẹ̀ ó yá mú fún mọ́tò ń sìn kò ní mọ́tò stáàtì mọ́ kò ní lọ́ọ̀bì kan mọ́ èyí ti bọ́ọ̀lẹ̀ àwọn èrò wà ní mọ́tò ń sìn kan ó ti dèrò lẹ̀ Ọlọ́run ní fìrí fún ẹ o. Now mo rò pé lórí ọ̀fẹ́ láti wo fídíò yẹn but I will replay it màá tó play kẹ́ ẹ lè túbọ̀ gbọ́n tó wí dáadáa kí n tó wá fèsì lé lórí ó rèé. APC progress ayé ń ti bàjẹ́ ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí Ọlọ́run bẹ́ẹ̀ ṣí àwọn ọmọ Yorùbá kan lọ́nà Ọlọ́run máa ṣí lọ́nà bẹ́ẹ̀ Ọlọ́run á ṣí àwọn àjọyọ̀dún ẹ lọ́nà mo ti mọ̀ náà
pé ọjọ́ alẹ́ alábòsí kò nítumọ̀, ọjọ́ alẹ́ ò lè nítumọ̀. Ó parọ́ fáwọn èèyàn gbogbo ohun tó sọ pé Ọlọ́run tó lẹ̀mí ẹ̀ ń gbọ́, bàbá tó lẹ̀mí ẹ̀ ń gbọ́, ó fẹ̀mí ẹ̀ sílẹ̀ fún Yorùbá, ó fẹ̀mí ẹ̀ jí ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ ní ó yà ṣẹlẹ̀. Ó yà ṣẹlẹ̀ mọ́ ẹṣí dọ́là àwọn ẹgbẹ́ yẹn ń sìn, kò ṣẹlẹ̀ mọ́ nìyẹn. Ìbáraẹni tó ń pa ẹgbẹ́ tó bá lè fún ẹ ní freedom, òwò rẹ́dì láti lé ti Yorùbá nation, tó wá di APC nation báyìí. Mo sọ fáwọn èèyàn láti ìgbà mo ní máa ń sọ fáwọn èèyàn, kéèyàn kọ́kọ́ jí kó máa sọ pé òun pè bọ́, òun máa ń pè bọ́ báyìí. Ojú ta ló pè bọ́ yẹn rí? Gbọ́dọ̀ tẹ̀lé wà ló ti pè bọ́ yẹn. Ẹlẹ́tàn ni ẹ, àbàtà àwọn èèyàn kì í fúra sí ẹ, wọ́n á ti ọ̀pọ̀lọpọ̀ àti mọ̀ sí. Because àwọn bàbá tó ń tẹ̀lé bàbá tó yìí tó ń tẹ̀lé káàkiri sí pé wọ́n náà máa tẹ̀lé pátì chairman fún APC náà ní sí mi mọ́ tó fẹ́ belong sí tí wọ́n sì. Ìwọ lórí gbogbo ìtẹ́gbẹ́ kan tó fẹ́ jẹ ló wá. Àwọn olóṣèlú náà kan ṣọ́ra òṣèlú Tinubu. Ẹ̀wọ̀ ẹ̀yìn yín gbogbo yín o, ọkàn mi o, èmi oṣù olóṣèlú, bọ̀dẹ̀ ẹ̀wọ̀ ẹ̀yìn yín o, wọ́n ti dé o, wọ́n ti dé sọ́dọ̀ tí náà nìyẹn. Ẹni tó lè tán gbogbo ilẹ̀ Yorùbá kí ló fẹ́ yín ṣe, bọ̀dẹ̀ yín wá bò ẹ̀ ní máì láti bá wèrè nísìn. Mo mọ̀ pé Tinubu gan lọ́pọ̀lọ́. Ẹni tó sọ pé tó bá wá sí Tinubu wá sí Ìbàdàn wọn máa yìnbọn fún lẹ́yìn. Olólùwọ̀n tó ń tẹ̀lé lẹ́yìn sí pé Tinubu lòun ṣe. Bàbá àdùn Olúbàdàn lọ́rọ̀ bàbá àdùn. Kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wọn bára àjílá lọ́jà. Mo dẹ̀ tó fẹ́ bẹ́ẹ̀ iná sùn tọrọ tẹ́ bá máa gbọ́. Wọ́n fi lẹ́nu kò dé bóṣù kan sí ohun tí mo bẹ̀rẹ̀ sí róṣì ṣe tọ́jú lórúkọ yín pẹ̀lú ẹni kọ́ lọ dalẹ̀ kọ́ lọ balẹ̀ kan bàdàn. Ẹ̀lẹ́ni àwọn developers tó wà ń bàdàn. Sọ́ni tí wọ́n forúkọ yín ní wọ́n lára. Bí wọ́n máa ń ṣe nìyẹn ìwà ìyẹn. Ó máa ń fi gbà bùkún. Ní ẹ̀sọ́ bọ́ọ̀lù fún òun ló ń jagun mọ́ dákẹ́ òun ló ń pa gbogbo fẹ̀rún. Ẹ̀ ti gbé wèrè ni. Lórúkọ tó ń pè ó ẹ ṣọ́ra fún gidi gan ni ẹ ṣọ́ra fún. Ìyẹn tó lọ gbé mọ́tò tí ò lẹ́yìn tí ò ní nǹkan kan tó bọ̀ fún lọ́dà tó gbé kalẹ̀ nígbà yẹn máa wọnú ẹ̀. Ó yá mú fún mọ́tò sí i. Kò ní mọ́tò sítáàtì mọ́, kò ní lọ́ọ̀bì kan mọ́. Òní ti bọ́ọ̀lẹ̀ àwọn èrò wà ní mọ́tò sí i kan, ó ti dèrò lẹ̀. Ọlọ́run ní fúri fún ẹ o. Now, mo rò pé ẹgbọ́n tí arákùnrin yìí wí. Àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tó sọ ó ní wípé Olóyè Sunday Igboho ṣá ó ní Olóyè Sunday Igboho ṣá ó ní wọ́n kó àwọn ọmọ Yorùbá ṣìnà pé wọ́n láwọn ó dogún, wọ́n láwọn ó dọ́gbọ̀n, wọ́n láwọn ó di kòkò bàbá àsásùn. Ó ní pé Olóyè Sunday Igboho ṣàfẹ̀mí wọn búra pé tó bá ti fáwọn lómìnira àwọn máa ṣe Yorùbá nation, àwọn ó gbà sí àná Yorùbá nation sókè. Ṣe é rí wípé ẹni tó sọ̀rọ̀ yìí, ọkùnrin tó sọ̀rọ̀ yìí ó ti forí gbálẹ̀. Now, ilé Olóyè Sunday Igboho ṣá tí wọ́n kọlù ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 ẹ jẹ́ bí olórí burúkú tó ṣe fídíò yìí léèrè pé torí kíni. Ṣé torí Olóyè Sunday Igboho ṣá jalè ní? Ṣé torí Olóyè Sunday Igboho ṣá fipá báàyàn sùn ní? Ṣé torí Olóyè Sunday Igboho ṣá olùgbájú ẹ̀ ní? Àbí ṣé nítorí Olóyè Sunday Igboho ṣá pààyàn ni? Ṣebí torí Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá jà fún ìran Yorùbá lórí pé ẹ má pàràn mi mọ́, bẹ́ẹ̀ bá ti wá mọ̀ pé ẹ lè dáàbò bò ràn mí, ẹ fún wa lómìnira. Ṣebí torí ẹ̀ náà mú Olóyè Sunday Igboho ṣá sí? Ṣebí torí ẹ̀ náà pàdògán àtàfà àfàtà ìtànkóró àwa ìrèlú Àbújá sí? Àdéhùn ìlérí wo wá lolóyè Sunday Igboho ṣá ṣe tí ò múṣẹ? Ẹlẹ́ẹ̀kejì nínú èsì rẹ̀, Igboho ṣá has never been a pretender. Ó ṣọwọ́ báyìí ni torí day one nínú ọ̀rọ̀ tó sọ pé Olóyè Sunday Igboho ṣá sọ pé òun ó yìnbọn lu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tá bá wá ṣe campaign. I did that video, kò ní dá fún ẹ. Èmi mo ṣe fídíò yẹn náà. Ìjọ orí award tó ṣe nìbàdàn
òun lọ́jọ́ ọ̀rọ̀ yẹn. Kí dẹ̀ lọ̀rọ̀ tó lóyè Sunday Igboho ṣàsọ lọ́jọ́ náà? Ọ̀rọ̀ tá a sọ ni wípé wọ́n ní olóṣèlú làwọn tòdìkọ́, pé àwọn náà sì làwọn olóṣèlú máa ń pè tí wọ́n bá nílò ààbò láti lọ sí campaign. Wọ́n wá ní tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ̀ dáàbò bò wá, ṣe bẹ́ẹ̀ ń bọ̀ wá fún bò ẹ rí tójú yín ó rí, a máa ṣídìí ilẹ̀ fún yín ni. Kì í ṣe polóyè Sunday Igboho ṣá kò sọ out of ìyanràn, ó sọ out of annoyance ni, ìbínú pé ìyà ń jẹ̀ràn Yorùbá. Irú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbà náà wọ́n sì ṣe kíni, wọ́n gbégbèsè lé lórí, wọ́n ń wòran tí Buhari ti fi ń fìyà jẹ̀ràn Yorùbá, and that was what prompted that statement. Sórí pé o ti ya wèrè. Ẹlẹ́ẹ̀kejì, òmìnira tó lóyè Sunday Igboho ṣàgbà. Akitiyan wo ní ikọ̀ Yorùbá Nation ò ṣe lórí kólóyè Sunday Igboho ṣàlẹ̀ gbòmìnira? And don't forget, we are fighting government. We are not just fighting government, we are fighting Nigeria. Tó dẹ̀ tóbi jẹ́ anybody lọ. Olóyè Sunday Igboho ṣàtọ́ ọ̀bá gbàgbé bọ́ ọba rántí bọ́ ọba sì rántí tó gbàgbé tí làákàyè rí òdọ̀bálẹ̀ ìwọ bọ̀bọ̀ yìí, ìwọ ọkùnrin yìí. A state high court nìbàdàn ó dá olóyè Sunday Igboho ṣàláre pé ọ̀nà tán gbà kọlu ilé rẹ̀ kò tọ́, torí pé Igboho ṣá ní ẹ̀tọ́ láti pè fún òmìnira àwọn èèyàn ẹ̀ nínú Nàìjíríà. Wọ́n bá gbàgbé state high court by Justice Akintola judgment yẹn fi wáyé. What are you now saying? Akitiyan olóyè Sunday Igboho ṣá, ká ní bí Igboho ṣá ṣe dìde ní làwọn bàbá yín ẹlẹ́nu rírùn bíi Gani Àdàmú ni wọ́n dìde fúnra Yorùbá ni á ti bọ́ lóko ẹrú. Ká ní bẹ́ẹ̀ náà dìde tá ẹ̀ máa tẹ̀pá wèrè kílẹ̀, tá ẹ̀ máa ṣe rándanrànda kí ká ẹ̀ máa fi ìran Yorùbá gbowó kiri ni, àbá ti bọ́ lóko ẹrú. And you are talking about bàbá mi Professor Banji Akintoye. Sorry to disappoint you. At that age, 90 plus, tí bàbá mi Professor Banji Akintoye wà, do you think he's a fool? Do you think he's a dullard like you? Kí ló adúrú bàbá yẹn ká tó fara wọn lẹ̀ wípé ìran Yorùbá agbọ́dọ̀ bọ́ lóko ẹrú. Àmọ́ tá a bá wá ń ṣe wàhálà, tá à ń ṣe ìlàkàkà, tá à ń ṣe ìdààmú, tí kan ọ̀bá tí ì bọ́ sí èyí tó bá kọ́kọ́ bọ́ sí ẹgbẹ́ agbárùkùtì. Gbogbo èèyàn náà ló fojú rí wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ Yorùbá ni. Àwọn aráabí sì ń dà láàmú, wọn fi orí ìjọba yìí ṣe. Yorùbá Nation ló ń fi Dúpẹ́ onídọ̀tí olóòórùn Àlẹ́ Abíọ́lá ti jeopardize gbogbo effort gbogbo wa. Now tell me, kí lẹ fẹ́ kí Igboho ṣe? And I'm telling you this, èmi gbà kọ́ dalẹ̀ lólóyè Sunday Igboho ṣá. Mo gbà pé traitor ni, ẹ ti pàwá náà bẹ́ẹ̀, inú mi dùn pé ẹ ti pe bàbá mi náà bẹ́ẹ̀, inú mi dùn. Bọ̀ ibi olóyè Sunday Igboho ṣá wá bá dé yìí, ẹ̀yin olórí ibú wọ̀nyí tẹ́ ń bà Igboho ṣá lórúkọ jẹ́ yìí, mo fẹ́ kẹ́yìn náà wá ṣe kí ni kẹ́ ẹ gbé láti bẹ̀. Tó bá gbọ́ mo dénú ọkọ̀ mo sinmi o, àdénú ọkọ̀ á sinmi, àdénú ọkọ̀ á sinmi o, àdénú ọkọ̀ á sinmi. Olóyè Sunday Igboho ṣá ti sinmi báyìí. Yes. Ẹ̀yin tẹ́ ẹ wá mọ̀ pé ẹ lágbára, tẹ́ ẹ já kíkanjú, ẹ̀yin ẹran, ẹ̀yin náà ẹ bọ́ta pẹ̀lú fámìlì yín náà. Ẹ bọ́ta pẹ̀lú fámìlì yín, you can continue from where he stop. Instead tẹ́ ẹ fi ń bu káàkiri, instead tẹ́ ẹ fi ń backbite.
tẹ́ fi ń sọ̀rọ̀ kò bá kò gbé sólóyè Sunday Igboho Òòṣà ẹ bọ́ ta náà ẹ bọ́ síta kẹ́ ẹ ṣe kíni kẹ́yìn náà sapá tẹ́ ẹ bá lè sà ẹ̀bẹ́ níyàwó ẹ lọ́mọ ìdí ọ̀bá níyàwó tí ọ̀lọ́mọ nínú yín yọ sá láwọn ọ̀rẹ́ ẹ kó wọn bọ́ ta lọ́pọ̀ yanturu ẹ̀yin náà ẹ jà fómìnira yìí àbí kì í ṣe dandan kó jẹ́ pé olóyè Sunday Igboho Òòṣà nìkan ìní ọmọ dáriwo pa kì í ṣe dandan kójó olóyè Sunday Igboho Òòṣà nìkan ni yóò máa ṣe kíni ni ó fi ra rẹ̀ jẹ̀ fúnra Yorùbá ẹbí Yorùbá lẹ́yìn náà ẹ̀yin náà bọ́ ta kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ jà fúnra Yorùbá ṣe bí ìran gbogbo wa ni ọ̀wá tó lanu gbàgà o tó wá dáhùn o ní o tiẹ̀ ti kọ́kọ́ bá kábíyèsí sọ̀rọ̀ gan a ti rí i pé o jáde lé ọgbọ́n o mú mi ọgbọ́n oní olóyè Sunday Igboho ṣàlẹ̀ oní lóòbó tiẹ̀ ti kọ́kọ́ sọ olóòfẹ́ bá kábíyèsí sọ̀rọ̀ tán bá máa gbọ́ ẹni tó ẹgbẹ́ babaláku bàbá rẹ̀ sórí pé ò lọ́pọlọ oníkò tí ìpòsù kan tó folóyè Sunday Igboho ṣàlẹ̀ wọ́n ti ń gbalẹ̀ onílẹ̀ kíní kan jọ ilẹ̀ ebo lọ́n gbà alólórí ibu nìyẹn sọ orí ilẹ̀ tó bá ti rólóyè Sunday Igboho pé ilẹ̀ kan báyìí o lẹ́tí rí tólóyè Sunday Igboho ṣàwá fagídí gbà sólóyè Sunday Igboho jẹ́ ajagunbalẹ̀ ni ọjọ́ ajagunbalẹ̀ dan lóhun àbọ̀jẹ́ state agent àbọ̀jẹ́ land agent ilẹ̀ tí è bá ṣe polóyè Sunday Igboho ṣàfowó ara rẹ̀ ra ẹ̀ ní rí lórí ibẹ̀ láíláí àbí tí fámìlì bá wá pé tọ̀ Igboho ilẹ̀ yìí ó kí ńlẹ́lẹ́ olóyè Sunday Igboho ṣàǹbẹ̀ he is a very disciplined man kí á ló dé tẹ́ ẹ kàn fẹ́ ya àríjẹ́ndì mọ̀dàrú tẹ́ ẹ fẹ́ ya ọ̀bàyéjẹ́ tẹ́ ẹ kàn ya kàndánù rẹ̀ sí. Sorry to disappoint you. Aṣọ Bọ́lá Ahmed Tinubu ṣe second term o. Èmi mọ̀ pé n tó ń dùn yín gangan ni wípé ọ̀rọ̀ ètò abúlé kóòtù òjíire tán fẹ́ gbé fólóyè Sunday Igboho Òòṣà tó ti bọ́ lọ́wọ́ àwọn ọ̀gá yín. Àwọn Gani Àdàmú ló ń dààmú yín náà. Ní gangan ni ìṣòro tó ń fún yín ní headache. Èyí ọmọ Ọ̀yọ́ rádaràdá kan tó ń kọ́mẹ̀ntì last time lórí program mi yẹn. Bàbá ní aka inú ẹrú ọbàjẹ́ ó ní ò jẹ́ kí n lè sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ kọ́ ìbá rán ọ sílé ìbá rán ẹ sí kábíyèsí àmọ́ ìfẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n bí mi lé ọgbọ́n mo mú mi ọgbọ́n àmọ́ ẹ lọ rèé sagbéjẹ́ mọ́wọ́ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho we are in APC now whether you like it or not if that is what you don't want to hear. Ìkan náà kọ sórí social media Sunday Igboho Òòṣà ó ti join APC ẹgbẹ́kẹ́gbẹ́ kò ní yẹ gbogbo yín èyí tí èsì ẹgbẹ́kẹ́gbẹ́ ò ṣe lọ rescue olóyè Sunday Igboho Òòṣà kò ṣe fún ní freedom àbí kò ṣe fún ní freedom èmi mọ̀ pé n ti ń dun ọ̀pọ̀ yín ni wípé kò kú ọbẹ̀ yín ó ti fọ́ ọ̀nà tẹ́yìn gbà wọn ọmọ Yorùbá ó ti dí ẹjẹ́ wọn gbé security ilẹ̀ Yorùbá fọlọ́yè Sunday Igboho Òòṣà káwá wò ó bóyá Fúlàní apànìyàn àfipábánilòpọ̀ bóyá wọn ní filẹ̀ Yorùbá sílẹ̀ ní ló ń ṣe yín ẹ̀rẹ̀ jókòó jẹ́ náà ẹ̀rẹ̀ ṣe làákàyè náà kí ni Igboho gbé gbá yín kí gẹ́gẹ́ ni à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà alára èyí sì tán bọ̀rọ̀ ìjà alára ni ìjà tẹ́ ń jà àti Gani Àdàmú àti gbogbo fámìlì eléri ibú tẹ́ kóra yín yọ. ìjà alára ni náà ṣégbà tẹ́yìn sọpọ́tì Peter Obi ní 2023 ṣégbòho sọ̀rọ̀ ni. He kept mute. He didn't say anything. He didn't utter any statement. Why are you now bothered? Why are you so concerned? Kí ló ṣe yín? Ẹ̀ẹ́dẹ̀ fi Igboho lẹ̀, he has his own life to live.
He has once been a politician and he is back. Kí wá ló dé? Ó ṣàlàyé, olóyè Sunday Igboho ṣàlàyé nínú fídíò tán ṣe gbẹ̀yìn ìdí pàtàkì táwọn fi ń ṣe àtìlẹ́yìn f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Why he was away for good 4.5 years. Gbogbo yín lẹ́ ń sun tìyàwó yín náà. Lẹ́ ń ṣe tó wù yín náà. Ṣé ẹ ya wèrè ni? Orí yín ti dàrú ni. Ẹ ṣọ́ra yín o. Ẹ ṣọ́ra yín o. I'm very short one. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Ẹ má bínú. Wọ́n ní ìran Ṣàngó ni yín. Accepted. Ṣé ìran Ṣàngó ti yín ṣé mà dàrú lẹ fẹ́ yà ni àbí òǹtún nǹkan ṣe? Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan wọ́n wá sílẹ̀ Ìbàdàn, wọ́n wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n sì bá ẹ̀yin àti bàbá mi Ọba Sẹ́ńtọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà. Wọ́n bá yín sọ ọ̀rọ̀, wọ́n bá yín yanjú dúkùú tán nígbàgbọ́ pé bóyá ó lè wà láàrin yín. Lọ́wọ́ kan bàbá mi Ọba Sẹ́ńtọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà sì sọ wípé ó ti tánú àwọn. Kábíyèsí ọba Ọ̀wọ̀ Adé ẹ̀yin náà ló ti tán la gbọ́. Kábíyèsí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà kẹ́ ẹ lè mọ̀ pé ó ti tán lẹ́yìn ìpàdé yẹn tẹ́ ẹ rẹ létá ó tó gbé fóònù á pè yín. Wọ́n wá invite yín sí iftar pé kẹ́ ẹ máa bọ̀ káwọn jọ sínú pọ̀. Kábíyèsí ọba Ọ̀wọ̀ Adé ẹ mà sọ fún Ọba Sẹ́ńtọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà yẹn Olúbàdàn ilẹ̀ Ìbàdàn pẹ́ ń bọ̀. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àmọ̀rẹ́gún ti ń já láàfin. Èé ṣe kí ni tó dé? Kò bàjẹ́ láyé Olúgbọ́n, kò bàjẹ́ láyé Àrẹ̀sà, ó ṣe fẹ́ wá rí bẹ́ẹ̀ kò bàjẹ́ lórí Adéyẹmí Àtàndá ikú bàbá yèyé, ó ṣe wá rí báyìí lórí tiyín. Kábíyèsí Ọ̀nìrìṣà jẹgbẹ̀nẹ̀ bí àti àkún aláṣọ àlàfo gbogbo ọ̀jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì, it is high time kẹ́ ẹ pè pàdé lọ́balọ́ba ilẹ̀ Káàárọ̀ Oòjíire. A nílò ìfẹ́, ìṣọ̀kan. Ẹ má dá àwọn tí ọba máa sọ̀rọ̀ ló ń bá balẹ̀ Yorùbá lẹ jẹ́. Ọmọ ò lè gá gòǹgò kó ló ń ju bàbá àwọn lọ, kò ṣeé ṣe. Àpọ́nlé iyì tó yẹ ká fún wọn gẹ́gẹ́ bí ọba ilẹ̀ Kóòtù Òjíire ẹ ti fún wọn. Kò sí nǹkan tí inú àwọn ọba ilẹ̀ Yorùbá ṣe ń dùn láti bá Ọ̀nìrìṣà ṣe kọjá wípé Ọ̀nìrìṣà jẹ́ ẹni ìrẹ̀lẹ̀, ó jẹ́ ẹni ìfẹ́, ó dẹ̀ jẹ́ olóye. Ọba Ọ̀wọ̀ Adé àṣẹ àmì Ọlọ́run ó ṣe wáàsí fún yín níjó ní, èmi rò pé ẹ mú lò lára wáàsí yẹn ni. Ṣẹ̀fẹ̀ túlẹ̀ Yorùbá ni àbẹ́ ẹ fẹ́ fi sínú ìṣọ̀kan o ìfẹ́. Èyí tẹ́ bá fẹ́ ṣe ní ká jẹ́ ká mọ̀. Gbogbo ọba náwó ọ̀fẹ́ sí yín, kàkà kẹ́ náwó ọ̀fẹ́ padà ọwọ́ ogun lẹ̀ ń nà ẹ̀dùn náà empire yín ti wó náà. Kí ni ń jẹ́ Ọ̀yọ́ empire? Sẹ́yìn wáìnì wa ni. Ọ̀yọ́ empire kí ni? Ó ti wó. There is nothing like Ọ̀yọ́ empire again. Alága ọjà òun ló nílẹ̀ ẹ̀bà ń bẹ̀ ni. Tẹ́yìn bá ṣe dáadáa tẹ́ ń kẹ́rù mọ́ra, tẹ́ ẹ̀ differentiate ẹrú àtọmọ, Ọ̀yọ́ ò ní fẹ́ pín yẹ́lẹyẹ̀lẹ. Ilé Ifẹ̀ ò ṣe pín. Kábíyèsí ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì, gbogbo wa la mọ̀ wípé Ilé Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ wọn èkó là. Ọ̀nìrìṣà gẹ́gẹ́ ló yẹ ká máa pè ní Fọgbọ́ntòlú.
wọ́n gbéra wọ́n lọ rèé bá ọba Mọdákẹ́kẹ́ Ògúnṣùà wípé èéṣe kí la fẹ́ máa jà sí gbogbo nǹkan sì lọ bá a ti kọ̀wé ẹ̀ ọmọ Mọdákẹ́kẹ́ ń wọnú Ilé Ifẹ̀ ọmọ Ilé Ifẹ̀ ń wọnú Mọdákẹ́kẹ́ ìrẹ́pọ̀ tó lóòrìn ó ti wà láàrin wọn látàrí ìfọgbọ́ntòlú làákàyè tọ́ọ̀ ní rìṣálò ọba Akeem Abímbọ́lá Òwòadé èéṣe tẹ̀yìn ọ̀fọgbọ́ntòlú ká dọ̀bálẹ̀ fáràrà kò ní á mọ́ ga ìbáwa náà lẹ́jọba lé lórí bó ti ẹ̀ ṣe pé mi ì sọmọ Ọ̀yọ́ bó ṣe pé kíni bó ṣe pé mi ì sọmọ Ọ̀yọ́ amáwa yìí náà lẹ́jọba lé lórí fẹ́kìlú tù ni tẹ́ ẹ bá fọ̀rọ̀ ẹnu tẹ́ ẹ fi ìṣe tẹ́ ẹ fi wà tẹ́ ẹ fi túlù ẹ̀ á máa jọba lórí ilé lásán bí. kábíyèsí ọba Akeem Abímbọ́lá Òwòadé ẹ wá ìrẹ́pọ̀ láàrin lọ́balọ́ba ni. ìfẹ́ ìníkẹ́ wá láàrin lọ́balọ́ba. ẹ má jẹ́ ó síjà ẹ má jẹ́ ó sí dúkù ẹ já lòfẹ́ láàrin ara wa. mo kí yín o mo dúpẹ́ pé òkun ọ̀sà tó wọ́n odò wẹ́wẹ́wẹ́ akínyín òní ní ìsìn là ń wò yìí kábíyèsí Olúwo Olúbàdàn Arágbìjí àtàwọn ọba kọ̀ọ̀kan wọ́n ń bẹ ní Aso Villa bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́dọ̀ president níbo lẹ́yìn wà wọ́n lọ jẹun pẹ̀lú president Òwòadé ìgbéraga ọ̀jẹ́. Thank you so much for watching me. I really appreciate you. I still remain my humble self. Omiyale Ademola 09036371643. Ẹ bá ń share ètò yìí. Ẹ jẹ́ ọkàn aráalé kọkànró oko. Ẹ lọ rèé dẹ́kun ìwà àbàjẹ́ lórí Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ tẹ́ ẹ bá fẹ́ kò bínú Ọlọ́run. Ìgbòho ẹsẹ̀gbẹ́ bàbá ńlá kú bàbá yín o. He has paid his dues. Ó ti ṣe kéne nígbà tí ìran Yorùbá nílò Àdìsá Àdìsá ti jà fún ìran Yorùbá. Torí náà ńkọ́ ẹ má jà lálẹ́ Yorùbá ó bínú sí yín o. He needs his total freedom and it's free now. Ó dẹ̀ ń sẹ̀sán oore f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. We are now in APC. We belong to Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu 2027. And as for me, I also belong to Penkelemes. Abdul Wahid Adébáyọ̀ Àkànó Adégòkè ọmọ Adélabú Penkelemes gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjàdí Ògùn tí ẹ gbé wá fún wa ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wá ṣe gómìnà F9 ni o. Àjàdí contested twice in Ogun State. Ẹ tó wá jà rìbàrìbà ẹ ti wá ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ tó wá fẹ́ ṣe gómìnà àwa wá kọlà ara ń tà ń sọnù àwọn ọ̀bàyéjẹ́ àwọn ọ̀táàlú ọmọ Ògúndọmọ Ọ̀yọ́ lóòótọ́ Yorùbá gbogbo wa àbá kò ní jẹ́ ti bàbá tọmọ kọ́ mọ́ làálàá. Sáwọn ògidì ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé wọn àwa kàwé mọ́ ni àbí wọn lọ́pọlọ mọ́ tájòjì gbòlọ̀jọ̀ tí ó fi wá máa take over ilé wa. Ṣé ìgbà tá a ti wá sin àjòjì kan láti bí Iléṣà ṣé ká tó sin àjòjì míì látàbẹ́kọ látògùn ni látàjòjì Iléṣà ká tó sìn míì látògùn. A sin àjòjì láti Iléṣà ẹ̀tún gbájòjì míì wá látògùn kó wá ṣe gómìnà. Ẹ ṣọ́ra yín o mo kí gbogbo yín o adẹ̀kú tẹ́nu ẹ̀mí ò síkà ẹ̀ ẹ bá ń fi nǹkan àwẹ̀ ránṣẹ́ o àti ru o. Kò tí ẹ̀ sí rọ́tọ̀ fẹ́ pa báyìí ìwọ tó ń jẹ́ Abdul Lateef tó dásìkò Ramadan
tó ní pé Joseph ló ń jẹ́ ọ̀dà sọ̀rọ̀ tó fẹ́ pa báyìí o Ramadan wà ń ta lẹ́ǹtì wà ń ta ó kọ́ wo lọ fẹ́ máa jẹ́ o Ifádáre. Thank you so much. I really appreciate you. You can contact me anytime. 09036 371643. And mind you, Yoruba still remains one. The agitation for Yoruba nation still remains. In as much tó jẹ́ wípé Yorùbá ní bẹ lórí àpèrè ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Thank you so much. Bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ. Mo kí ìyá mi once again. Ìyá mi Títí Láyọ̀. Olówó yẹyẹ. Àlàáfíà ara tó pé. Olódùmarè á bá mi fún yín nínú iṣan ara, nínú omi ara, nínú ẹ̀jẹ̀ ara. Happy birthday to you in advance, ma. Àti màmá mi Princess Adéjọkẹ́ Mùtúnráyọ̀. I really appreciate you all. Ẹ̀yin bàbá mi lọ́kọ̀ọ̀kan èjèèjì. You've been worried from my prolonged absence on screen. Thank you so much. Mo appreciate yín gan. Mo ti dé padà. Ẹ bá ń share ẹ̀ kẹ́ ẹ dẹ̀ fi nǹkan àwẹ̀ kẹ́ ẹ fi ránṣẹ́. Thank you. God bless you. I love you all and I will continue to love you. Mwah.